Baba ifato kumorakinyo, areisheshe oyo empire. Good afternoon, Baba. Ẹ káàsán o olóòtú o. Ẹ ṣé o. Ẹ kú ọjọ́ mẹ́ta o. Oh, Baba, I just have two very short questions. Baba, eu só tenho duas perguntas muito breves. Precisamos de um esclarecimento. A primeira pergunta é sobre Orunmila, o nome Elerin Ikpin. Se Orunmila tem alguma influência no destino das pessoas, ou se o Orunmila é um ajudante do Onibodi. Baba, I have two questions for you, and I would like to know, Orunmila, he has the name of Elerin Ikpin. Does he has any influence in the destiny of the people? Ani bàbá ìbéèrè méjì là ń fẹ́ béèrè lọ́wọ́ yín. Mo fẹ́ gbọ́. Pé àkọ́kọ́ ṣé lẹ́yìn ìgbà tí Ọ̀rúnmìlà bá ti lọ wo bí oníbodè ti ń fún àwọn èèyàn ní bí ti ń fàṣẹ sí ìpín àwọn èèyàn, ṣé ó tún ní nǹkan kan ṣe papọ̀ mọ́ oníbodè lẹ́yìn ìgbà náà ni? Kò ní nǹkan kan ṣe pọ̀ mọ́ iṣẹ́ Olódùmarè ni. Olódùmarè ti parí iṣẹ́ rẹ̀. Baba said after the Ọ̀rúnmìlà has know the destiny of the people, he doesn't have any work with anybody. So he doesn't have any influence. He doesn't have any influence. Yes. So he got the name Elerin Ikpin. Why? Wọ́n ní pé kí ló dé tó fi jẹ́ tí orúkọ rẹ̀ fi ń jẹ́ Ẹlẹ́rìí Ìpín. Òun ló jẹ́rìí sí nígbà tó lọ wo ibi téèyàn ti ń yan ìpín, ibi téèyàn ti ń gbórí. Òun ló jẹ́rìí sí pé àṣẹ ní tó ń ká okú bá yàn, àṣẹ ni ó lò. It is because he is the one know the people when they are going to choose their destiny in the heaven. That's why God. So he went to see what happened. So And when the there's- people went to receive the destiny, he went to see. He has no influence at all. So ele está a dizer que Orunmila não tem qualquer influência no destino das pessoas, que ele simplesmente foi enviado para ver como é que acontecia as pessoas receberem o seu próprio destino. Então, ele quer dizer que Orunmila não tem qualquer interferência no destino das pessoas.